Message to Mrs. Yinka Tianti. Mrs. Yinka Tianti. Mrs. Yinka Tianti. Ṣebí wọ́n ló ń tò inú ilé onílé. Ibi tí ó sì dùn ń bẹ Ọlọ́run lù ẹ́ láti gbé dùn síbẹ̀. Ọkùnrin mi tó fẹ́ ronú parẹ́ Ọlọ́run lù ẹ́ láti dùn ní. Obìnrin mi tó rò pé ọ̀nà ọ̀run ló yá Ọlọ́run lù ẹ́ láti sọ fún pé ìlú ọ̀run ò kì í ṣe ìlú èbó. Mrs. Yinka Tianti sọ wá yẹ kó jẹ́wọ́. Ẹ jẹ́ bá mi sí program, ẹ bá mi sí fídíò yìí. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ Yinka Tianti àti Obesere ọba adé ọmọ arápálá ẹjọ́ débẹ̀. Yinka Tianti ìpàkọ́ ògbósù tí orí ẹlẹ́gẹ̀ ló dàrú. Máa gbọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbọ́dọ̀ tí Rasulul Karim gan sọ. Ànábì ní àníká sunnati faman ragiba an sunnati falaysa minni. Ká fẹ́ yàwó ká lọ́kọ sunna Ànábì ni. Gbogbo obìnrin tí ó bá ní adé orí ayé asẹ́ lọ́wọ́. Gbogbo ọkùnrin tí ó bá níyàwó ayé ìranù lọ́wọ́. Ẹnu ẹ̀tù Ọlọ́run àwa kọ́ la lè tó gbèsè ayé wa. Rìmọ́tù ayé wo sí inú ayé lọ́wọ́ wa ọwọ́ Ọlọ́run lọ́wọ́. Yinka Tianti inú fífi Ọlọ́run lolúwa fi da ìwú àti Alhaji wa Abbas Obesere ọmọ arápálá Ọlọ́run dá ipò nìyẹn. Ìpàkọ́ ògbósù tì ní kí lọ́kàn pẹ̀lú téèyàn wí. Sọ àmọ̀ pé Yorùbá sọ pé tí ọba bá téèyàn jẹ ẹni fi yẹn jẹ alága. Ẹni ọba fẹ́ bá olóko jẹ́ náà ni ọmọ fi bú yẹn. Sọ yẹ kírú ẹ wà kọ́ ọmọlàdé orí. Ẹni Ọlọ́run yẹn fún wọnú. Ọlọ́run ọdẹ jẹ́ kẹjọ bára yín pẹ́. Àjọ gbé pọ̀ yín, àjọ sọ yín, àjọ jẹ yín, àjọ mú yín Ọlọ́run jẹ ọrọ̀rùn. Àárín wa àti ìyálé rẹ̀ ò sì ní dàrú. Èèyàn lè yọ́ máa jẹ́ o. Yinka Tianti èèyàn lè yọ́ máa jẹ́ mọ́gbọ́ tiwọn o. Ajẹgbodò lọ́pọ̀lọpọ̀ ọkùnrin mi o. Ajẹgbodò lọ́pọ̀lọpọ̀ obìnrin mi o. Tí ń wà ní okúra kí wọ́n lè bá a pọ̀. Yinka Tianti, let me tell you fact and true. Bọ́lọ́run ṣe fàánú gbọ́ yẹn. Tí wọ́n àti Alhaji Abbas Obesere ọmọ arápálá tẹ́jọ pàdé hun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nírú rẹ̀ wù wọ́n lè sọ̀rọ̀ gidi. Yinka wọ́n lè kọrin retí ọ́. Wọ́n lè kọrin rékì ọ́. Torí inú tí ń wù wọ́n lọ́bọ́ mú wọn lọ́wọ́. Mrs. Yinka Tianti bó o ṣe bọ́ sọ̀ láì tó ṣe prógámù ṣé ìṣòtọ́ rẹ̀ mi gẹ́ láìkí ẹ. Sọ́tán èmi gẹ́gẹ́ fọ̀fọ́ tì lákì mo fọ́ fún ẹ mo láìkí ẹ mo láìkí àksẹ̀ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tó bá jẹ́ pé láìkí táwọn láìkí ẹ ní pé bí ikọ̀ jẹ́yàwó àwọn wọn ní kọ́mẹ́ǹtì tó dáa. Jẹ́ òwe elépo kó fi di tí ẹ gbogbo tí wọ́n ń sọ ẹ̀kọ́ ní ojú ọjọ́ fún ẹ. Andu ìyálé rẹ like your woman, like your mama. Andu ọkọ rẹ like your father. Kájọ gbé pọ̀ yín, àjọ sọ pọ̀ yín, àjọ rìn pọ̀ yín. Kọ́nà wọn wá bá ní fi àlùbáríkà sí. So nígbà tá a bá ti gbọ́ bad comment láàrin ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀ tí ń comment ẹ̀ ń sọ̀rọ̀ problem tí wọ́n nu ẹ. Yinka Tianti láàrin ìwọ àtọ̀rẹ́ mi Alhaji Abbas ọmọ arápálá ọ̀rẹ́ mi ni àtijọ́ pàdé níwájú former commissioner of Osun State Alhaji Nurudeen Bọ́lá Oyèbámíjí tálàjì Obesere gẹ́ wá bẹ́ẹ̀ tó Obesere ń sọ bó ṣe nífẹ̀ẹ́ former kéré wá sí lọ́sùn Alhaji Oyèbámíjí ẹ̀fọ́ níjọ́ náà odidi owó l'Obesere bùn mi ọdún tí mo sọ ti pẹ́ o tó Obesere Alhaji Abbas ọmọ arápálá Obesere bá rí fídíò wọ́n mọ̀ rìmẹ́bà 40,000 kó jẹ ẹgbẹ̀rún ni wọ́n bùn mí jọ náà. Ọ̀rọ̀ owó wa kọ́ ni mò ń sọ mò ń fìyẹn júwe ìjọmọlúàbí tí ń bẹ lára wọn. Ìjọ ọmọnìyàn tí ń bẹ lára wọn. Ìmọ̀ pàtàkì ènìyàn tí ń bẹ lára wọn. Yinka Tianti náà màlẹ́yìká kan ni wọn náà jẹ́. Obesere màlẹ́yìká kan ni màlẹ́yìká méjì ló pàdé. Èyí tí mo fẹ́ kó ṣe ní pé sọ ìyálé rẹ di yá. Mọ́rí àìdá ìyálé rẹ kó ọkọ rẹ mọ́ra jẹ́ kó ríire yọ jẹnẹrétì láàrin ara yín. Bọ́lá ń bá ṣe dùn ọ́nú tó fi dùn ọkọ rẹ àti ìyálé rẹ nú àárín yóò ní dàrú. Ọkọ gbọ́ àyàgbọ́ lọ́lọ́pẹ̀ Yinka máa jayé ẹ lọ.